الله أكبر الله لمن حمده الله أكبر èmi ò ní ìkẹ́kẹ́ lẹ́yìn wọ Ọlọ́run sọ fún kó dàpọ̀ kó sàánù rẹ̀ wọ́n fọ̀rọ̀ rẹ̀ sí yára ní kó tóbi láìláìláì wọ́n ọ̀la àbúrò ìkẹ́kẹ́ láìláìláì nípa tó o bá rí fi láìláìláì Ọlọ́run ti dé ọ̀la kó fọ̀rọ̀ rẹ̀ sí yára. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run gbogbo mùsùlùmí Islam jẹ́ lógún tó sì ní tara fẹ́sìn fídíò tá a jọ wò yìí tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ máa wò lẹ́nu pé ṣé mùsùlùmí sì làwọn eléyìí ṣé mùsùlùmí ni wọ́n bí tí wọ́n ń jẹ́bà náà jẹ́ lórí pé ṣé mùsùlùmí ni wọ́n ọ̀gá rẹ̀ wá ní pé ìlú Ìlọrin nìyẹn òkè sóbínú sẹ̀mọ̀ kó di méjì ṣé mùsùlùmí sì ń kápá àwọn eléyìí pẹ̀lú tí wọ́n ń ṣe ó tún wá jẹ́ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni kálukú mọ̀ lọ́rí sí ìlú àwọn afá tá a fà pọ̀ sí. ǹjẹ́ tó bá jẹ́ pé àwọn ará Abẹ́òkúta àwọn ará Ògùn state náà bá ń dẹ́rù eléyìí wò kí ni Ìlọrin fẹ́ wí kí lálẹ́ Ìlọrin fẹ́ wí. sẹ́rí lákòókò yìí torí ọ̀tọ̀ ní tí èmi fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí tẹ́lẹ̀ fídíò mọ̀kan ni mo bá pàdé láàárọ̀ yìí tẹ́lẹ̀ kò pẹ́ lẹ́nìkan bá sẹ́ndì eléyìí sí mi mo rò báwọn rò pé òní ọjọ́ àràfá náà ni eléyìí náà ń wáyé ni mo wá lórí péjì àfáà yìí gan mo wá rí i pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ti dánwò nírú nǹkan tó jọmọ́ báyìí ó ti pọ̀ gan o torí pé lọ́dún tó kọjá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ìlọrin ṣègbésẹ̀ inú wá sí dùn
tó dàbí pé kò wáyé lọ́dún yìí lọ́dún tó kọjá ní last year níjọ́ àràfà báyìí àwọn èèyàn kó àwọn èèyàn àwọn mùsùlùmí kó àwọn èèyàn lòkè sóbì báwọn bá lè lo àràfà ní Mákà àwọn náà gbókè àràfà ti lọrin kálukú wa la fọ́nríwó síta ní last year yẹn pé eléyìí ò wáyé ní gbogbo ayé òkè tó dókè sóbì lọ yí wa ká gbogbo táwọn wà yìí kí ló dé táwọn mùsùlùmí ọ̀dẹ́rú ẹ̀wò irú kí ni kálukú fi bọ́ kálukú nínú ìgbàgbọ́ kí làgbọ́yé tiwọn ṣàwárà kókò tá a wà yìí kí àwọn mùsùlùmí tó máa jáde léra wa lérí ká tó máa pé sẹ́ni tí ń ṣe sẹ́ni tí ń wí sílẹ̀ yìí sọ́bẹ̀sìn tí wá mú àwa mùsùlùmí tá à ń ṣe nǹkan tó ta kẹsìn ní ká rara wa lọ́wọ́ lágbègbè tẹ̀sìn ká rara wa lọ́wọ́ torí pé lákòókò yìí làwọn abọ̀rìṣà ni wọ́n ń tẹnu bọ̀rọ̀ ẹ̀sìn Islam níbi ò ti yẹ ní tí ò yé wọn sí wọ́n fẹ́ máa sí ìdílé olóòṣà kan nílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tó ti sí péjì láti máa fi tẹnubọ̀ Islam lódì lábàádì káwa náà tó wá máa ẹgbọ́n ẹ̀rí tó ṣe àwa ní ká yírí ẹ̀ wo irú Islam wo ni wọ́n ń ṣe lágbàáyé irú kílẹ̀ yìí ń ṣe lórí benefit tara yín nìkan pé fúnra ẹ̀ ọkọ̀ Al-Madrasatu jọ sì fẹ́ kí wọ́n mọ̀ pé irú ìṣòro owó ìpèníjà wo ní Yorùbá ní tíran mi ò ní táwọn náà jẹ́ mùsùlùmí kí ló dé táwọn dánrú ilé ìwò tó ń dá sí pé bí wọ́n bá ti wà dánrú ẹ̀wò bá ń dán wò láwọn Ondo State Jẹ̀bú Igbó Jẹ̀bú Òde kí lálá Ìlọrin fẹ́ wí ṣèbí Ìlọrin lọ́yẹ̀ pé gíláàsì mìíràn ní Ìlọrin jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin lọ́yẹ̀ kọ́ máa tún gbogbo ilẹ̀ Yorùbá sí lágbègbè ìgbàgbọ́ tẹ̀sìn Islam tó lálàáfíà ẹ wo gbìyànjú táwọn abọ̀rìṣà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Yorùbá ẹ wo bí wọ́n ti ń tọnu bọ̀rọ̀ sí wa lódì lábàádì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa àwọn tí wọ́n fẹ́ lọ sí àjì tí wọ́n ní ìjákulẹ̀ tí wọ́n lè gbéra mọ́ ní Lagos State kì í sí Lagos State nìkan ló ti ṣẹlẹ̀ ń bọ́ wáyé l'Àbújá náà bẹ́ẹ̀ kí ló dé tí tàbújá ò fi diran tó bẹ́ẹ̀ tí ò sì ẹ máa lọ náà kí ló dé tí tilẹ̀ Yorùbá ló diran tó torí pé àwọn abọ̀rìṣà àwọn gbàbẹ̀ yẹn wọlé láti lè fẹ́nu àbùkù kẹsìn wa bẹ́ẹ̀ sì ni ibi táwa dúró lé lórí ni pé Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. Ọlọ́run láwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ kò sí tí wọ́n lérò gbogbo tí wọ́n sórí ẹ̀ mọ́ látòrí ẹ̀ sí pages láti máa fi dojú kẹsẹ̀ Islam sí òun ìmọ́lẹ̀ Ọlọ́run ni wọ́n fẹ́ pa Ọlọ́run ní bí wọ́n bá wá fẹ́ bẹ̀ jù bẹ́ẹ̀ lọ báwọn abọ̀rìṣà ti wọlé gbé ogun tó wọn ò lè fẹnu paná mọ́lẹ̀ sí gbogbo ohun tí wọ́n ebi ń pa wọ́n ní Mẹ́kà àti Ọlọ́run já máa bẹ dáadáa wòye ọdún tí ń bọ̀ àwọn náà kún àwọn tátùn jọ sàràfá ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ẹ rí pé èrò tí ó tún lọ sí ájì lọ́dún tí ń bọ̀ yóò jù tọdún yìí lọ torí pé ìmọ̀ ebi ń pa wọ́n ẹ̀yin tẹ́ ẹ̀rọ lọ sẹ́ríkọ́lọ̀ ni ẹ̀yin tí mo gbé tí bàbá ò gbé sẹ́ríkọ́lọ̀ ni òjì ẹ̀rí bí lọ ìyàtẹ́ ìbá jẹ lọ́hùn nù. yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun. tó bá jẹ́ pé ní táwọn àbọ̀rìṣà yìí fẹ́ ní ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Ògún wálé Ṣàngó wálé Ọya wálé tẹ́lẹ̀ tí Islam ò yé sí àwọn náà ni wọ́n ń dára wọn lọ padà àwọn náà ni wọ́n padà sílé àtàwọn táwọn àfọ oníjàlàbí kó bá ẹ wo obìnrin dáadáa tí wọ́n pè ní Yorùbá wù yẹn kọ́lọ́mbà dóbìnrin náà padà sínú Islam padà àfọ oníjàlàbí lọ sùn kan tó ń tọ́ dáhùn àfọ torí pé wọn ò jẹ́ wọn gbọ́gbàgbọ́ kí ni ìmánì tí wọ́n ní lórí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ gbogbo ìpèníjà tí èèyàn bá ní kọ̀sẹ̀yìn Ọlọ́run náà ni ọ má jẹ́ sí ọbọ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tóbìnrin náà sọ̀rọ̀ láfọ oníjàlàbí fi ọfàsákàrí lọ́hùn ọkọ̀ òmùsì sí Nàìjíríà wọ́n mọ̀ wọlé tàn ló bá ní rárá làfà bá tàkà sí ó lè jáfà yìí ó sì lè má jọ ohun Ọlọ́run nìkan bọ́yọ̀ òun wá ṣe déédéé bá dáwọ́ Ọlọ́run ní bá sàṣì ayé náà ní bí mọ́tò mẹ́rin lòun ní kódà àwọn èèyàn padà pè mí wọn lóbìnrin náà wọn láwọn ọmọ iléeṣẹ́ pure water rẹ̀ lóòótọ́ pé pure water rẹ̀ ní gbogbo sáàdì àmùkòkò yẹn wọn ní pure water rẹ̀ ọ̀gá ni nígbà náà wọn lò lọ́fẹ̀ẹ́ dáa jù. àfáà yìí ó ní ọ̀pẹ́ sígbà yẹn wàhálà bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ó ní jọ́ kan ṣoṣo mọ́tò méjì òun ló accident ó padà wá fi Nàìjíríà lẹ̀ ó lò àníyàn ọwá ní àfáà àwọn náà ni wọ́n lé òun wọ́n sá sí òun àwọn náà
ó lè má dáfà yìí ò tí mọ̀ kankan pa àmọ́ nítorí pé ẹ fi lọ́kú lọ́lọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹ̀ tún jẹ́ wọn gbọ́gbàgbọ́ ẹ̀sìn yé obìnrin ló mọ wọlé alúwà tẹ́lẹ̀ kó wọn tó káfẹ́ pé gbogbo yẹn náà gbogbo tí ń ṣe òun náà àdánwò tí jálà bí àsàlátù tẹ́lẹ̀ kójọ tí ń kó bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ Yorùbá nìyẹn tẹ́ bá kó wọn jọ náà ní Sunday tẹ́lẹ̀ ẹ̀ ní kọ́ wọn lẹ́sìn ẹ̀ ní jẹ́ wọn gbọ́dọ̀ wọn bá yé ẹ̀ ní jẹ́ kí wọ́n lè dọ́rọ̀ wọn bá pè fúnra wọn ẹ̀ máa gbé àdúrà kan kalẹ̀ special prayer ní àdúrà eléyìí ẹ̀ máa wá náfìlà ẹ̀ jẹ́ wọn mọ̀ kí wọ́n lè bọ́rọ̀ wọn bá sọ̀rọ̀ kẹ́ ẹ̀ kọ́ wọn ní ẹ̀ fi súnà Nábì sallallahu alaihi wasallam yé wọn gbogbo yìí tẹ́ ń ṣe yìí kí lóbìnrin náà padà dá lónìí wọ́n ti provoke lórí Facebook báyìí wọ́n rìpọ́tù gbogbo péjì ẹ̀ báyìí ìyẹn bí káàtẹ̀ pé tí ń tọ́ pé tí ń tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ tẹ́lẹ̀ náà dára mẹ́rin ṣe ìyìn Islam rẹ̀ ní òdúró tẹ́lẹ̀ tá ló kó bá kí ní ń ṣe ohun tí ọ̀sà wa ìpèníjà wo lẹ́nì nìkan ní táwa náà ní afá ilé yìí tọ́run náà ń kó èèyàn lọ eré òkè yìí tìrú wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o kò sí tó fà ìpìlẹ̀ tẹ́lẹ̀ jálàbí yẹn gbogbo tí wọ́n bá ṣe wọn èrí sí pé bóyá eléyìí tí ẹ lọ pẹ̀lú ẹ̀sìn báwo ni wọ́n ṣe ní gbogbo north sẹ́mi pé lánàá ìgbà tí wọ́n sọ̀rọ̀ lórí pé Ìlọrin inú gbogbo mùsùlùmí dùn sí bí Ìlọrin ti ní hàn náà pé ọdún Ọ̀ṣun o kò ní wáyé nílọrin lókè àdínì Ọ̀ṣun tó náà fẹ́ bọ́ nílọrin yìí dán ní òun fẹ́ odò tó kọjá lálágbàdo náà ni wọ́n fẹ́ lọ lè bọ́ o ṣé ìyẹn dọ̀sùn tó sógbó ẹ wò fíran burúkú nílùú ẹ̀sìn inú kálukú wá dùn pé Ìlọrin náà ti ní Ìlọrin fọ́ọ̀lù sí Ìlọrin lè gbàgbé yẹn kí wọ́n jẹ lọ àmọ́ tí òfin níjọ́ já sí pé à ń ṣàbòsí fáwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà oríkọ́ jẹ́ pé táwọn tí wọ́n ń pera wọn náà mùsùlùmí náà ń ṣe táwọn àtàbọ̀rìṣà náà jọ pàdé lórí ẹ̀ kí ló dé tẹ̀lé hánà àwọn náà bí tẹ́ ti gbé yìí dáa àwọn eléyìí ní last year yẹn àwọn èèyàn kóra wọn lára ní òkè sóbì àmọ́ lọ́dún yìí mi ò tí ì rí yẹn bóyá wọ́n kóra wọn lọ àdúpẹ́ àmì eléyìí tí wọ́n ń ṣe yìí náà tí wọ́n káwọn èèyàn lérí òkè special wọ́n yẹn náfìlà lérí òkè sóbì wọ́n special prayer ẹwà àwọn èèyàn yà náà fi rí kalẹ̀ ẹni Ọlọ́run ò sẹ́lẹ̀ yìí gbẹ́sìn mú sẹ́ẹ̀ máa dójú ti tóbi èrè Ọlọ́run sẹ́ẹ̀ máa dójú ti ìran Yorùbá pẹ̀lú Ìsìlámù yìí torí pé táwọn àfáà yìí bá bọ̀ tẹ́lẹ̀ òun àsàlátù ọ̀nà tí wọ́n sì gbà wọlé sáwọn ìyá ilé náà ní pé ìgbẹ́sẹ̀ jẹ́ wọn mọ́ gbogbo bọ́jà yóò ṣe máa yá gbogbo tí wọ́n gbà ọ̀nà táwọn kírísítẹ̀nì ń lò gbogbo ẹni tó bá sì jó ń jálà bí tó bá jẹ́ pé tájẹ́ẹ̀tì tí wọ́n ní pé bẹ́rẹ̀ ó ṣe pọ̀ tí wọ́n fi máa rí wọn tú jẹ́ gbogbo tí wọ́n bá ṣe bí nǹkan wọn ti wò ó lè burú tó lágbègbè tẹ̀sìn wọ́n mọ̀ ní pé dáadáa ni pé sí kò wá dáa ni sáà tó ń bọ Ṣàngó ni yìí tẹ̀ ń ṣe yìí burú Ibn Mas'ud radiyallahu anhu ní law taraktum sunnata nabiyyikum la dalaltum tẹ́ bá ti lè pa súnà Nábì sallallahu alaihi wasallam ẹ máa sọ lọ sí ni kí ló bí eléyìí tẹ́yìn òfin rí mọ́ pé mùsùlùmí tó bá rí eléyìí tí ó bà nínú jẹ́ tí ó máa jẹ́ bànújẹ́ fún nǹkan ti kọlu ọ nǹkan sọnù lára ẹ̀ nǹkan wọ̀nyẹ́ yà ẹjẹ́ wọn ẹ fi wọ́n lẹ̀ sẹ́sọ̀rọ̀ wọn náà wọ́n bọ́ ń bẹ̀ ẹ̀rù báwọn ìyá ti mú ya lápá ìyá ká ẹgbẹ́ sí jẹ́ wọn múra lápá ìyá ká ẹgbàbìyàn wọlé sí wọn láà báwo làwọn náà ti ṣe sí òkè kan tí ó jìnà sí ní bí ìgbà táwọn àfáà mùsùlùmí ọmọ Ìlọrin náà ni tó bẹ̀rẹ̀ sí káwọn lásàlátù lọ bẹ̀ àwọn aráàlú yìí ni wọ́n dìde níbi wọ́n bá ṣeré eléyìí padà sílùú yìí àwọn kírísítẹ̀nì náà bọ́ síbẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí lu agogo àwọn kálukọ́ ọmọ bẹ̀lọ́ ní bẹ́ẹ̀ ní church kílẹ̀ bá dé rí òkè ṣé kò yẹ kí Ìlọrin ọ̀hán eléyìí àwọn kírísítẹ̀nì ń lókè sóbí àwọn mùsùlùmí náà ń lọ bẹ̀ ẹ sì fi wọ́n lẹ̀ ṣé kò yẹ kẹ́ ẹ̀hán náà tí Ìlọrin bá bẹ̀rẹ̀ eléyìí láti Ìlọrin pé gbọ́dọ̀ jásẹ̀ nìkan mọ́ sẹ́ẹ̀rí pé lè pa náà àwọn tá ń kó èèyàn létí òkun ní Lagos State láti lọ gbàdúrà ọmọ Ìlọrin mà lọ́pọ̀ jù tá ń káwọn lásẹ̀ láti lọ every month in Friday tó bá last tó parí oṣù àtàwọn táwọn ọmọ Ìlọrin mà lọ́pọ̀ jù ṣe bá àwọn tó bá jọmọ rímọ́nì tí ọmọ Ìlọrin bá gbé jáde láti ilé lọ́yẹ ká máa fi tún gbogbo ilẹ̀ Yorùbá sí tábàdé Lagos State eléyìí sí lànà ẹ̀sìn wà èwo nínú wọn oníjàlábí rẹ̀ yìí tí ń ṣe rọ́dù fáwọn tí ń létí òkun tán gbé ọ̀lọ́ tán mú kádùn létí òkun tán jẹ́ mùsùlùmí ìgbà wo la fẹ́ sí eléyìí dà nílẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí hánà àwọn abọ̀rìṣà ká má bọ̀ sún láìpẹ́ yìí fídíò yìí tí mo ní ń wò lọ́wọ́ tó kọ́kọ́ fẹ́ ẹ hánà wọn níbi tí sóbí
ọmọ tí mo tó bá pàdé lórí fídíò láàrọ̀ náà ni oní àràfá lónà bá kó sásọ ara mi ní Ìlọrin lọ bá bọ́ sí Facebook ní nípa tẹ̀sùbà lódì kéèyàn gbé aṣọ ara mi ní Ìlọrin pé òun fẹ́ jálẹ̀ òní náà àràfá nítorí Ọlọ́run sẹ́yìn rí lẹ́yìn ní gbogbo ayé ìsílẹ̀ yìí dáa òkè àràfá àti èrí Facebook ní ti ń gùn ámbìlẹ̀ tàṣí ní àràfá kò sókè kankan tẹ́gùn ẹ̀yìn tẹ́ bẹ ní àràfá lọ́wọ́ báyìí sẹ́ẹ̀rọ kẹ̀kan dábẹ́ tẹ́tì náà lẹ́wà tẹ́ bá parí